Ibí yìí là á ti múra wá rántí àwọn onírúurú tá a ti gbé ṣe nígbà wà ń kékeré. Bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, ó máa ní olùkọ́ kan àbí méjì tá a nífẹ̀ẹ́ sí nígbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó tó di pé a bọ́ sí ìpele kẹwàá, ìpele alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó láwọn olùkọ́ tá a nífẹ̀ẹ́ sí tó jẹ́ pé wọ́n fẹ́ràn wa díjúdíjú, táwa náà sì fẹ́ràn wọn dáadáa. Ẹ já wọnú agbo àwọn olùkọ́ wa lọ fún tòní. Àgbà wàá búra bẹ́wẹ̀ òṣìọ́rí lọ́jọ́ kìíní wọn àná bẹ́ẹ̀ bá rántí. Àwọn olùkọ́ máa ń dàsà kan tẹ́ fi mọ̀ pé olùkọ́ ni mí, olùkọ́ ni wọ́n. Bí wọ́n bá fẹ́ pera wọn láàrin ara wọn, wọ́n á ní Mr. SA, Mr. AO, Mr. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé olùkọ́ lẹni yìí, olùkọ́ lẹni yìí, olùkọ́ lẹni wọ́n bá wí. Torí wọ́n máa ń dàpárá pera wọn ní àwọn orúkọ tí wọ́n yé pè jálẹ̀. Bóyá bí àpẹẹrẹ irú SA, ẹni ń lè jẹ́ Sunday Adébáyọ̀, kan wá ní Mr. SA, Mr. OA, Mr. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ́mọléèwé náà bá fẹ́ pe àwọn olùkọ́ ẹ̀ ńkọ́, kí lẹ̀yin máa fi pe àwọn olùkọ́ ti yín? Báwo bá pe olùkọ́ tiwa, a lè ní mọ́mì 2A, mọ́mì 2B, mọ́mì 1-3, mọ́mì 1A àti màmá Yorùbá, bàbá mathematics, ìyá social study. Ẹ ti rántí àbí? Lẹ́yìn náà bá rántí tẹ́ẹ̀tì fi jẹun, ẹ já pàdé lábẹ́ fọ́nrán yìí. Ẹ jájọ pàdé kẹ́ ẹ fi àwọn orúkọ tẹ́ ẹ máa ń pe àwọn olùkọ́ yín nígbà tẹ́yìn wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí ilé ìwé ìpele kẹwàá. Ẹ fi ṣọwọ́ sínú fọ́nrán yìí ní kétékété ká bẹ̀rẹ̀ láti gbéra wa débẹ̀ ni o. Ẹ̀yin olùkọ́, mo kí yín, mo kí yín, mo kọrin re kí yín o. Òkè òkè náà lẹ́ẹ̀mọ̀ lọ bẹ́ẹ̀ ṣe kọ́ wa tá a yàn tá a yanjú. Àwọn ọmọ tí yín náà yàn wọ́n yanjú lágbára àṣẹ Èdùmàrè. Happy Teachers Day.